Ìgbéraga pẹ̀lú àdámọ́, àdámọ́ pẹ̀lú ìgbéraga. Kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀ o? Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ bá wa dá sí i. Ẹ̀yin amòye, ẹ bá wa ká lọ. Ìgbéraga pẹ̀lú àdámá, àdámá pẹ̀lú ìgbéraga ẹ̀dá. Kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀ o? Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ bá wa dá sí i. Ẹ̀yin amòye, ẹ bá wa ká lọ. Assalamu alaikum, alọ́ba mo sálámù, mo dẹ̀ gbósùbà fọ́lọ́hún. Torọ́ lọ́hún là kọ́kọ́, tí babaláwo bá jí sáyé, akọ́kọ́ ṣèbà lọ́wọ́ Ifá, adẹ̀tún ṣèbà fọ́pẹ̀lẹ̀. Èmi dọ́lọ́hún mo ní tèmi, torọ́ lọ́hún là kọ́kọ́, Ubangidi mo ké pè ẹ́ o. Salamin aleikum, mo kọ́mọdé mo kálàgbà, mo kọ́kùnrin mo kóbìnrin, kọ́mọ́ndà alálàyé ọ̀rọ̀, dókítà kọ́mọ́ndà alásọyé, ẹ̀yin àgbàlagbà inú ìlú, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ yọ́nú sí mi, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí, kò ní dí. Mo bá wà lá ìlú Ìlọrin, ìbànújẹ́ òní kan yín lọ́la Muhammad tán á. Lílọ bíbá wa tẹ̀yìn, lílọ bíbá wa tẹ̀yìn, lílọ bíbá wa tẹ̀yìn lọ́la sàlẹ̀ gàmbàrí ayọ̀ àlọ́mí àìjá sí i. Ẹ̀dá tó jí sáyé sí ọmọ pọ́lọ́hún là kọ́kọ́, amúniṣẹ́ lóhun nírú wọn, wọ́n tún já lábọ́ làákàyè. Ó yẹ ká wá pé irú wọn ni, ká pè wọ́n ká fún wọn ní ìmọ̀ràn. Wípọ̀ lọ́hún là kọ́kọ́, jíjẹ mímu ọlọ́hun ni, wíwà láyé mi aláìndé agbára ọlọ́hun lókè ni. Wallahu fil ardi, wallahu fis samaa, wallahu ma'al sanaa, wa ashya'u sarare Ọlọ́run mi, sarare Ọlọ́run mi, Ọlọ́run ọba oníṣẹ́ ara, Ọlọ́run ọba ọba gbogbo, Ubangidi ọba gbogbo, Allahu ọba múnimọ́lá, Allahu ọba tó ṣe pé má bẹ ọwọ́ ẹ̀ ló wà. Àyìní bẹ́ẹ̀ máa ń kọ́, àyìní bẹ́ẹ̀ máa ń kọ́, àyìní bẹ́ẹ̀ máa ń kọ́. Fi sabilillahi amwata bal ahya'u inda rabbihim yurzaquna bal ahya'u inda rabbihim yurzaqun. Ala la ilaha illa lahu rabbuna
ألا لا إله إلا الله وحسبنا الله لا لا إله إلا الله ربنا لا إله إلا الله وحسبنا سألتك يا ربنا سألويا فاغفر لشيخي مرابي الورى وأني بساك أبانا صديقا سجاء الكتاب رشيد الورى الله لا إله إلا الله ربنا لا إله إلا الله وحسبنا واصل إلهي على شيخنا سبب رضاك إلى الورى فبلغ له ربنا فداء الخيار وكل الورى لا لا إله إلا الله ربنا لا إله إلا الله حسبنا لقد كبتنا بسخص يا شيخي وأنت بروحي تقوى بالورى فسدي يا إلهي وإداك لشيخي بكاد وتعب لمحيي الورى وأنت العفو وأنت رحيم فهرم أبانا نجيب الورى جزا لوانا أسيقا صديقا جزا لوانا أسيقا صديقا بما قد أفاد جميع الورى الله لا إله إلا الله ربنا لا إله إلا الله وحسبنا بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتم لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم آمين lápapọ̀ wa kani Allahumma salli اللهم صل salatan صلاة muhsinatan سنة ala sayyidil muhsinin على سيد المحسنين Allahumma salli اللهم صل salatan صلاة muhsinatan محسنة ala sayyidil muhsinin على سيد المحسنين ìkẹ́ Ọlọ́run wọlé Ọlọ́run kọmọ bá ní Muhammad صلى الله عليه وسلم bá a ti fẹ́ràn nẹ́bí mẹ́ni صلى الله عليه وسلم ìkẹ́ Ọlọ́run wọlé Ọlọ́run kọmọ bá àwọn ará ilé àná Muhammad صلى الله عليه وسلم ìkẹ́ Ọlọ́run wọlé Ọlọ́run kọmọ bá àwọn ìyàwó àná Muhammad صلى الله عليه وسلم ìkẹ́ Ọlọ́run wọlé Ọlọ́run kọmọ bá gbogbo àwọn sàábì àná Muhammad صلى الله عليه وسلم ìkẹ́ náà kọ́ wa kárí gbogbo àwọn òkú kálukú wa pàápàá jùlọ nínú ilé wa ilé aláṣẹ́rin nìyí gbogbo àwọn tí wọ́n ti bọ́ síwájú Ọlọ́run nínú ilé náà ọlọ́mọ́sàbà sàlékún kẹ́ wọn. آمين آمين ẹ lápẹ́ sí àmì dáadáa. آمين mo wá kí àwọn tí wọ́n kunu ilé náà lónìí bẹ̀rẹ̀ látẹ̀rí bàbá wa Alhaji wa Yusufu Aláṣẹ́rin دام الله حياته àwọn Alhaji wa bàbá Aláṣẹ́rin دام الله حياته àwọn Alhaji wa wòlíì Aláṣẹ́rin
aláàjì wa wòlíì ọlọ́run ní kí n salábàápàdé wọn ń jọ kan ní Saudi wọ́n ṣe àràfà kan àràfà jímẹ̀ àwọn ni wọ́n kírun fún wa ní Mínà ọlọ́run mọ́sá wọlé àná Muhammad gbogbo dáadáa àwọn ọlọ́run mọ́jọ́ bàjẹ́. àmín. bákan náà àwọn aláàjì wa Gárúbà ìmáàmù Aláṣínrín damallahu ayata. ọlọ́run mọ́sá járe wọn pẹ́. àmín. àwọn aláàjì wa Abdulrahim Aláṣínrín gbogbo ntọ́lọ̀ ń ṣe fún yín lóore ọlọ́run mọ́ fọwọ́ bàjẹ́ kan. àmín. la ilaha illallah. àmín. gbogbo àwọn táwọn bàbá yìí wá ń wò nínú ilé yìí lónìí bẹ̀rẹ̀ látẹ̀rí pòfẹ́sọ̀ wa Suleiman Kuranga ayébẹ̀kọ́ ọlọ́run ní bàǹkan ní í jẹ́. àmín. aláàjì wa Sàká Aláṣínrín atọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́yìn náà àti aláàjì wa Isiaka Aberi aláàjì wa Alákóso àti aláàjì wa Barkis Adabata àti aláàjì wa Shuaib Aláṣínrín aláàjì wa Aziz Aláṣínrín àti aláàjì Túndé àti aláàjì wa Alfa Aláṣínrín àti aláàjì Nuruddin Aláṣínrín gbogbo yín bá ti kà yín ọmọ yìí tẹ wá ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kàn yín. àmín. ọ̀nà ìgbà tẹ́ ń gbé aláṣìkí ọlọ́run ní tilẹ̀kùn ẹ̀. àmín. àmùdùnú yín ọlọ́run ní pọnmi ìbànújẹ́. àmín. la ilaha illallah. àmín. òní nínú àwọn ọjọ́ téèyàn máa ń ṣe ríire tínú yẹn máa ń dùn òní ló jẹ́ fáwọn ọkọ ìyàwó yìí bẹ́ẹ̀ ti lè wo tó nínú ọlá nínú ìlú tá a wà yìí bọ́lọ́wọ́n ọba tí kórè yìí ṣe láyé ọlọ́wọ́n ò tí ì ṣoore fún un ọlọ́wájẹ́ ń bá àwọn ọkọ ìyàwó dúpẹ́ àti àwọn ìyàwó ẹnjìníà Shehu Sásìlì Aláṣínrín àwọn dà ẹgbọ́n náà ń tóbi fún wọn. Allahu akbar. bákan náà àfàwà Taofik Aláṣínrín àwọn dà ẹlẹ́kùn ẹgbọ́n náà ń tóbi fún wọn. Allahu akbar. àfàwà Abdullahi Aláṣínrín àwọn dà. Allahu akbar. ọlọ́run oníjọ́ bàjẹ́ Alhaji wa Azan Aláṣínrín ẹgbọ́n náà ń tóbi fáwọn náà. Allahu akbar. Alhaji wa Hussein Aláṣínrín ẹgbọ́n náà ń tóbi fún wọn. Allahu akbar. Alhaji wa Ulematu Òfowórọlá àwọn dà tọ ọ̀dà ẹ̀yin ìyàwó àti ẹ̀yin ọkọ ìyàwó àti gbogbo àwọn ẹbí Aláṣínrín lápapọ̀ èyí tá a fi bá wa sọ̀rọ̀ Ọlọ́run òun náà ni pé ẹ̀yin tẹ́ fẹ́ fẹ́ ìyàwó sílé ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú àwọn ìyàwó tẹ́ fẹ́ fẹ́ ẹ̀yin tẹ́ ń lọlé ọkọ ẹ dúró ti àwọn ọkọ yín torí Ọlọ́run ẹ sì lọ ní ìṣọ̀kan ẹ wọnú ilé wa yìí ìṣọ̀kan tí ń bẹ ń bẹ ní ọjà sírí wọn ó tú tẹ́ ẹ bá ń gbọ́ ilé Aláṣínrín káàkiri àgbáńlá ayé ibi náà wọ́n ti ṣẹ̀ àtẹ̀yí tí ń bẹ lu èbó àtẹ̀yí tí ń bẹ lé Haúsá inú ilé yìí náà ni wọ́n ti ṣẹ̀ kí ló wá dé tó kọ́lé náà parẹ́ látijọ́ tí lọ́rin ti ń jẹ́ lọ́rin ìṣọ̀kan ni ìfẹ́ tí wọ́n ní síra wọn àti ìmọ̀ bára ẹni ṣe ń torí Ọlọ́run òun nílé Aláṣínrín fi ń bẹ tí dáadáa wọn ò fi tán ẹ wà tọdún tí wọ́n ti ń dákọ̀ léyìn àsáwọn bàbá tí wọ́n lo ànákùfẹ́yìn lónìí àṣé bàbá rẹ̀ ni wọ́n àwọn ni wọ́n tún ayé ṣe láyé tí inú òfin dàrú ẹ̀yin tẹ́ wá ń jọkọ̀ ìyàwó àtàwọn àtà ń jẹ bí a'udhu billahi minash shaitani rrajim
bisimilahi rahmani rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب وصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن لا يحب ما كان مقترلا فخورا واعبدوا الله ìtẹ̀fẹ́ gbéyàwó ẹ̀bẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn ìyàwó yín. Wa'budullah. ẹ dúró tọ́ ọlọ́run pẹ̀lú àwọn obìnrin náà. Wa'budullah. sábà pé inú ẹbí kẹlẹ ti fẹ́ lọ mú wọn. àwọn àbúrò yín wọn ò tó bẹ̀ kí wọ́n gùn wọn gàràgàrà. àwọn tí ò tó àwọn ẹgbẹ́ àbúrò wọn nínú àbúrò yín ó di dandan kí wọ́n máa kúnlẹ̀ fún wọn. Wa'budullah. ẹ wá bẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn obìnrin náà. Wa'budullah. ẹ dúró tọ́ ọlọ́run lára wọn. Wa'budullah. ẹ lè jọra yín torí pé wọn òbí pọ̀ ẹ lọ́ mú wọn wá nínú ẹbí kan ni. Wa'budullah. ìwà tí wọ́n bá ní bí ọba jọ tí ẹ̀sìn lọ́hùn pẹ̀lú ẹ̀. Wa'budullah. ìṣesí wọn tí ọba jọ tí ẹ̀sìn lọ́hùn pẹ̀lú ẹ̀. Wa'budullah. Wala tushriku bihi shay'an wa bil walidayni ihsana. Wa'budullah. Wala tushriku bihi shay'an. àwọn èèyàn máa sọ fún ẹ pé o ti fẹ́yàwó bẹ́ẹ̀ bá fẹ́yàwó èèyàn múra ni kí lèèyàn fi múra bí ẹ bá pé kí èèyàn jókòó tọ́lọ́hún. La tushriku bihi shay'an. ẹ má tọrí pé ẹ fẹ́yàwó ẹ nídìí owó kẹ lọ́wọ́ ẹgbẹ́ kẹ́kẹ́. La tushriku bihi shay'an. ẹ má tọrí pé ẹ fẹ́yàwó ẹ nídìí owó kẹ rìnrìn kùnrin. La tushriku bihi shay'an. ẹ máa rántí pé àwọn baba ńlá yín nínú ilé aláṣírí ní ẹ̀sìn ni wọ́n fi gun gbogbo òkè tí wọ́n gùn. Wala tushriku bihi shay'an. gbogbo àwọn tí wọ́n ti lọ nínú ilé aláṣírí ní ọlọ́run ni wọ́n dì mú tí wọ́n fi ga. Wala tushriku bihi shay'an. gbogbo àwọn tí wọ́n lówó tí wọ́n ò ṣubú mọ́ nínú ilé aláṣírí ní ọlọ́run ni wọ́n dì mú tí wọ́n fi lówó tí wọ́n ò fi tán. Wala tushriku bihi shay'an wa bil walidayni ihsana. ẹ má wá torí pé fẹ́yàwó tán wábìlì walidayni ihsana. Bil walidayni ihsana. ẹ má kẹ́yìn sáwọn tí wọ́n bí yín àwọn tí wọ́n bí yẹn mú wọn dáadáa. Bil walidayni ihsana. ẹlòmíì fẹ́yàwó tán sọ àwọn òbí rẹ̀ dọ̀tá bọ́bá fi rí bẹ́ẹ̀ ọlọ́run bí ọjọ́ ìkíyàmá. Bil walidayni ihsana. ìyàwó náà ló sọ fáwọn òbí rẹ̀ pé bí wọ́n bá wá rí ọ àbí kí wọ́n máa fíìlì fọ́ọ̀mù. Bil walidayni ihsana. wọ́n fajá sẹ́nu ọ̀nà nítorí káwọn yóò má bàa disturb ìyàwó rẹ̀. Bil walidayni ihsana. àwọn òbí rẹ̀ ọmọ wọn sì kankan nítorí pé o ti níyàwó má ṣe bẹ́ẹ̀. Bil walidayni ihsana. Wa bizil qurbi wa bil walidayni ihsana. Wa'budullah. Wa'budullah. ẹ̀yin ìyàwó tẹ́ fẹ́ lọlé ọkọ ẹ bẹ̀rù ọlọ́run. Wa'budullah. bẹ́ẹ̀ bá délé ọkọ náà ẹ di àwọn ọkọ yín mú. Wa'budullah. ẹ máa rántí dáadáa táwọn bàbá yín ṣe èyí náà máa ṣe bẹ́ẹ̀. Wa'budullah. ẹ lọ di àbáṣádọ́ àwọn tí wọ́n bí nílé ọkọ yín ni ẹ tún bẹ̀ ṣe. Wa'budullah. ẹ jẹ́ wà á yọ̀ dáa kí wọ́n lè ròyìn àwọn tí wọ́n bí yín dáadáa. Wala tushriku bihi shay'an wa bil walidayni ihsana. Wa'budullah. Wa'budullah. wọ ìyàwó tó ń lọlé ọkọ dákun ọdọwọ rẹ ọlọ́jẹ́ àmbásẹ́dọ̀ àwọn bàbá rẹ̀ ń bẹ̀ má bá ó kọ́lé yín jẹ́ lọ́hùn. Wa'budullah. ọmọ ilé aláṣẹ ilé ńlá ni ilé yìí ni ilé àwọn ẹni tààrà ni má wàá fi ìwà tí ọ̀dà má fi bó kọ́lé náà jẹ́. Wa'budullah. ọ̀dà akásẹ́ kìlọ̀ fọ́yàwó tí ń lọlé ọkọ ẹ̀ kó lè mọ̀ pé ibi tóun lọ sojú àwọn bàbá àwọn bẹ̀ ni. Wa'budullah. àfi kó o tún lé bàbá rẹ ṣe bọ́ ọba débẹ̀. Wala tushriku bihi shay'an. àwọn èèyàn máa sọ fún ìpínlẹ̀ ọkọ lọ yìí ẹ̀yẹ́ máa múra ní
gbogbo àwọn tí wọ́n múra lánàá tí wọ́n sọ ọkọ wọn dẹrú àwọn ọmọ wọn padà tó kẹ̀kẹ́. لا تشركوا بي شيئا. mọ́jà àwọn èèyàn sọ fún ọ yín pé èèyàn máa di ọkọ mẹ́lẹ̀ ni bọ́ bá di ọkọ rẹ mẹ́lẹ̀ ọmọ rẹ ò ní jẹ́ yẹn. لا تشركوا بي شيئا. àwọn ìyá tí wọ́n lọ́kọ nulẹ̀ aláṣírí tí wọ́n fi táwọn ọmọ wọn fi ṣe ríire ẹnìkan ò di ọkọ mẹ́lẹ̀. لا تشركوا بي شيئا. máa rántí pé àwọn ìyá rẹ wọ́n gbàfà fáwọn bàbá tó bí ọ láyé tiẹ̀ náà fi dáa. لا تشركوا بي شيئا وبالوالدين إحسانا. bàbá wa délé ọkọ wábìlì wálìdé ní ìzánà fún àwọn òbí rẹ tì kódà fún ọ tó dé àyè rẹ tán ọwọ́ ń juwọ́ sáwọn òbí rẹ ayùn rẹ yùn ìyá rẹ ó ní ọwá ọlọ́run ráyè ìjọ tí wọn náà bá bí máa rántí pé wọn náà ti fẹ́ máa sòwò ọmọ ẹ ìjọ dá akọ́mọ tiẹ̀ náà sọ fún ọ pé wọn ráyè ẹ lọ ní ìṣọ̀kan bí àyàwó wa wábì sílùkùrìbé. وبسلكربه. àwọn aládùúgbò yín ẹ má torí pé ẹ ṣèyàwó kẹlẹ́ ní báwọn ṣe mọ́. واليتامى. àwọn ọmọ òrukàn tẹ̀ ń ṣàánú ẹ má jẹ́ bùkátà yòó ju yín lọ kẹ́ ẹ má fi ṣàánú wọn mọ́. والمساكين. Babo. والجار ذي القرب والجار الجنوب. Babo. وصاحب بالجنب وابن السبيل. sọ ibùbìlì jẹ́ǹbì ìwọ ìyàwó bàbá délé ọkọ àwọn ọ̀rẹ́ ọkọ rẹ máa pọ́n wọlé. وصاحب بالجنب. àwọn ẹbí tí wọ́n bá súnmọ́ ọkọ rẹ máa pàtàkì wọn. صاحب بالجنب. dákun máa kó àwọn ẹbí ọkọ rẹ mọ́ra. صاحب بالجنب. àwọn kan bẹ ìtòfi gbádùn àyè náà ní kò da ọbẹ̀ tẹ nílé fún wọn gbèsè ẹdínná ẹ máa wọlé wá da ọbẹ̀ fún wọn tó ra búrẹ́dì tì. صاحب بالجنب. ọjàwé jẹjẹ mínú àwọn tí wọ́n jọ pẹ́lí ọkọ nù. صاحب بالجنب. Babo. وابن السبيل. àwọn tó kọ rẹ ń ṣàánú mẹjọ ṣaláì ṣàánú wọn bá ọba délé ọkọ kódà fún obìnrin ọkọ rẹ ń fi aṣọ rẹ tó lókù ń fi ṣàánú àwọn kan ó sì délé okó gbogbo ẹ̀ ó fi gbá parọ́. وابن السبيل. bọ́ọ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀ wá ìlọsíwájú fọ́kọ rẹ gbogbo ń tọ́ ọba mọ̀ kọ́kọ́ rí ó fi ga ni ọmọ ẹ̀ṣẹ̀ bọ́ọ̀ bá délé ọkọ. وابن السبيل. Babo. وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. ẹ lọ ní ìṣọ̀kan kíyàwó kó ní ìṣọ̀kan pẹ̀lú ọkọ ẹ̀ ẹ̀yin ọkọ ẹ lọ ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ìyàwó yín ìdí tá a fi mọ̀ ẹ́ pé ó dáa kéèyàn ṣọ̀kan ọba àkànbẹ nílùú Nàìjíríà yìí ọba tá a wí yìí ọlọ́nkẹ́ ọba mi kẹjọba ni kò lówó eléyìí lówó lẹ́yìn kó lówó ó tún láṣẹ ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ìyàwó ẹ dákun ẹ̀bùn alásìkò díẹ̀ afáyí gbé wa mọ̀jọ́ pẹ́. أن سلطان كان كافرا من سلاطين نيجيريا الأكاديميين. mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí. táwọn àbá fẹ́ sọ yìí. ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ní jòkó yìí. ẹ̀kọ́ táwọn àbá fẹ́ ká kọ́ ní jòkó yìí. ó náà ní pé gbogbo ẹja lọ ní ìṣọ̀kan. gbogbo wa ẹja lọ níṣọ̀kan. gbogbo kò téèyàn bá wà láyé. gbogbo ipòkípò tó o bá wà láyé. ìfọwọ́sowọ́pọ̀ ní gbéni débi gíga. ìfọwọ́sowọ́pọ̀ ní mú mi ní débi gíga. gbogbo wọn tí ọba ẹgbẹ́ ṣe tọ́ọ̀bọ rẹ ṣe tọ́ọ̀bá ẹbí ṣe ìjọ tàdéwò bá dé ọ̀dà ìyà jẹ. afáyín máa bọ̀. أن سلطان كان كافرا من سلاطين نيجيريا الأكاديميين. gbogbo ẹja sọ pé Allahu Akbar ẹja ní Allahu Akbar gbogbo wọn tó gbé Ọlọ́run tóbi tó tún ṣe báyìí stroke ò ní mú ọ láéláé. الله أكبر. máa bọ̀. كان سلطان ọba tá a wí. من سلاطين نيجيريا الأكاديميين وكان يؤمن. ọba tá a wí yìí nínú àwọn ọba onídán tí wọ́n ti lo ayé tá a wà yìí kọjá ni. كان يؤمن بقدرة السحرة والكهنة. ọba tá a wí yìí ọgbà òòṣà àti dẹ́gbọ́ ju Ọlọ́run lọ. على كل شيء. gbogbo orú téèyàn bá pè tí èèyàn ti ṣe pé idán ni àbí oògùn ọba náà fẹ́ gbọ́. وجاء علماء الإسلام. àwọn àfáà tí wọ́n ń bẹ lásìkò ni wọ́n wá kóra wọn jọ wọ́n á lọ bá ọba yìí pé ìwọ ọba
قالوا إن القدرة لله جميعا. ìwọ ọba wọn wá ṣe wá sí fọba ni ìgbé kò sí agbára tó ju agbára Ọlọ́run lọ láyé ọba dúníyàn tó lágbára tó lè gbé wọn dúnbú èèyàn tí ó sì gba dúdúnbú tó lè ní wọn pa èèyàn tí ó sì gba pípa àwọn kan wá kóra wọn jọ wọn wá lọ bá wọn ní tí ń ṣe ní ọ̀dà wọn sọ̀rọ̀ Ọlọ́run fún un sẹ́ẹ̀mù eke ń bẹ lọ nínú àwa náà ẹni Ọlọ́run bá kẹ́ díẹ̀ máa fà bá sọ fún un pé bí ó ti máa náwó rẹ̀ ní yóò ní wọ́n gbẹnu sọ́hùn. ìṣọ̀kan ibi tí mo fẹ́ kọ́rọ̀ mi ọ́ dá lélẹ́ nínú afáyín máa bọ̀. قالوا إن القدرة لله جميعا. mo ti kú omi ẹ̀ ni. فأراد السلطان أن يعلم أي الحزب أصدق قيلا. ọba ni wọ́n ní wọ́n lọ ti àwọn àfáà nìmọ́lé ó nínú ń bí mi ọ̀ọ́dà àwọn àfáà sẹ́wọ̀n wọ́n tì wọ́n mọ́lé wọ́n wá ń jẹ wọ́n yà wọ́n fi wá lu oṣù kan bẹ́ẹ̀ àwọn èèyàn wá dìde nínú ìlú gbé àwọn àfáà ni wọ́n tì mọ́lé yìí wọ́n lọ bá ọba wọn ní ọ̀dà kówó tó pa yín ọwọ́ sọ ń tẹ́ ẹ ṣe òun sì fi hàn yín pé ń tẹ́ ń kó kí alukurani ni ọ̀jẹ̀ kankan wájú Ọlọ́run yóò jẹ́ kankan wájú bí kì í bá ṣe pé idán tó ń gbẹ́jú báyìí òun náà ní pàtàkì wájú ọba ni wọ́n kó àwọn afáàní jáde. فأراد السلطان أن يعلم أي الحزبين أصدق قيلا. ọba yìí wọ́n kó àwọn afáà jáde ó ní wọ́n pe àwọn onídán kí wọ́n kó àwọn náà jáde òun fẹ́ ṣe ìdánwò fáwọn méjèèjì ìdánwò tó wọ́n sì ṣe yìí òun mọ̀ ń pa àwọn onídán ní òbórí náà bọ̀. فجمع السحرة والعلماء بقدر ذات يوم. ọwọ́ kún ọjọ́ ó ní lónìí ń ṣe ìdánwò fún yín náà bọ̀. واختار ووعد الفائزين خيرا. ẹni tó bá páàsì nínú ẹ̀yìn àfa yìí bóyá mo lè filẹ̀ àmọ́ ẹni tó bá fẹ́ẹ̀lì nínú wọn máa dúbú yín lẹ́yìn kọ̀ọ̀kẹ́. امتحاني في أمرين. onídàáwò méjì lówó ṣe àkọ́kọ́ nú ẹ̀. أولها إدراك ما في الغيب. ọba ni wọ́n lọ wá ilé kan ó ní wọ́n dírẹ́sì ẹ̀ wọ́n gbé kalẹ̀ ó ṣe lẹ̀kùn sí i ó ṣe wíńdò sí i ọwọ́ lòun fi kìnnì kan pamẹ́ sínú ẹ̀ ẹni ọba mọ̀ ẹ́ nínú yín ó ṣe ríire òun ò ní pa. وسالما إنسان لمطر في الحال. ọlọ́lẹ́ẹ̀kejì nínú ìdánwò àsìkò tá a wà yìí àsìkò ọ̀dá ni òjò ẹ̀rọ òun ó ní kíkẹ́ fẹ́ Ọlọ́run pàṣẹ pé kójú ọ̀rọ̀ kójú bá rọ̀ lódodo òun gbà pé ẹ̀yà àfà ojú ọ̀nà ẹlẹ́wà. ليظهر المحق ليظهر المحق والمبطل. òun fẹ́ fi ẹ̀yìn gbé iná tó ń ṣe yìí ọ̀dà ju ẹ̀sìn Islam tẹ̀ gbé dání lọ. وفي أول يوم طلب إليه إنسان للمطر. ìjọ alákọ̀ọ́kọ́ ó pe àwọn àfà kalẹ̀ ó pe àwọn onídé kalẹ̀ ó lóun fẹ́ lónìí kí òjò ọ̀rọ̀ àsìkò òjò káwa ọmọ òun fẹ́ kẹ́ ẹ fàṣẹ Ọlọ́run kẹ́ ẹ fi pàṣẹ pé kójú ọ̀rọ̀ káwọn onídán káwọn náà sì pàṣẹ pẹ̀lú idán wọn wípé kójú ọ̀rọ̀. ومن العلماء الدعاة ساعة معدودة. Ọlọ́run fáwọn àfà òun fún wọn wákàtí kan wọ́n fi ní kójú ọ̀rọ̀ òun sì fáwọn onídán náà ní wákàtí kan máa bọ̀. فتقدم السحرة ليسائمين. lẹ́ẹ̀kan náà bàtàkọ́ dámọ̀ sàáràtù bàbá olúwo tí ọba nígbàgbọ́ ju àwọn àfa lọ òun lọ kọ́kọ́ jáde sójú agbo èrò pọ̀ bìbà wọ́n fẹ́ wo tí ó ṣẹlẹ̀ nígbà tí onídán náà bí babaláwo náà jáde síta. wàhálà kú ìbàlà hó. ọba gbé kínní ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ ọba fi jẹlẹ̀ wọ́n. wàlẹ́ pàṣẹ bíyà. ọba pọ̀fọ̀ sí fáámọ̀ bọ̀. wàjámọ̀ wọn kàtọ́ba sìríyà. ó ti sọ fún àwọn ọmọ aláwọ̀ ẹgbẹ́ rẹ̀ pé wọ́n ṣẹ́gi kalẹ̀ igi náà pọ̀ bìbà nígbà pọ̀fọ̀ náà tán ọba lọ ní igi ni lọ́ba bú ìkíní kan lọ́ba pe iná sára igi ni iná bá ṣe búra níbi igi ni lẹ́ẹ̀kan náà. wàtà sọ adalẹ̀ àríkù wọlé bàkà ò ilà sàmẹ́. lẹ́ẹ̀kan náà gbogbo ojú sẹ́mẹ̀ ọba kún fèéfì igi ni bá ń jóbùlà ojú sẹ́mẹ̀ bá kún fún èéfì gbogbo ẹ̀ dúdú lọ gbà inú ọba ń dùn pé nǹkan ṣe òun fẹ́ fi hàn ẹ̀dá kún torí Ọlọ́run
ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ táwọn àfa ń sọ yìí. ìṣọ̀kan ìṣọ̀kan. ẹ̀yin ìyàwó bẹ́ẹ̀ bá délé ọkọ yín bẹ́ẹ̀ bá délé ọkọ yín. ẹ bá ọkọ yín ṣe àṣepọ̀ ẹ bá ọkọ yín ṣọ̀kan pọ̀. ẹ máa gbọ́ ń tọ́ bá wí ẹgbọ́n tó bá wí. ẹ̀yin ọkọ ẹ̀yin ọkọ. ẹ ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ yín ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó yín. ẹ máa ní àjọṣọpọ̀ ẹ máa ní àjọṣepọ̀. ọ̀pọ̀lọpọ̀ ọkọ tí ò ní láárí àìláṣepọ̀ pẹ̀lú ìyàwó ni ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tí ń ṣiṣẹ́ tí ò rójútu ẹ̀ àìríyọnu ọkọ rẹ̀ ni àṣepọ̀ wa ló lè ran ara wọn lọ́wọ́ ẹ máa wà tíjọ́ tí ilé aláṣẹ́rìn ti ń bẹ àṣepọ̀ ló jẹ́ wọ́n láṣeyọrí gbogbo òkè tí wọ́n gùn tí wọ́n ṣubú àṣepọ̀ ló bí afáyín máa bọ̀. وتصعد الحريق والبقاء إلى السماء ثم انتصروا أن تموتوا ساعة. ẹ̀rí láàrin ọgbọ̀n ojú sí wákàtí kan ojú sọ́mọ̀ bá funfun padà. ولم تموتوا حتى قنطوا. ọba dààmú pé àwọn tí mo gbọ́kànlé náà ni àwọn onídẹ́ tí mo fẹ̀mí sí náà ni lọ́ba pe àwọn àfa. فجاء دور العلماء. ọ̀kan bá jáde ẹ̀rí àwọn àfa tí wọ́n ti tìmọ́lé láti bí oṣù kan wọ́n wá ní wọ́n tú sẹ́kẹsẹkẹ lẹ́sìn ọ̀kan ṣé wọ́n lé lérí wọn ó lóun ni wọ́n wá jáde sáàrin gbogbo agbo. وطلبوا من السلطان أن يمنعهم ساعة حتى يرجع من مصلاهم. wọ́n bá lọ bá ọba ìpè ńtọ́ ní àṣẹ yìí nítorí kéré nínú iṣẹ́ ọlọ́run ni àmọ́ wọn fẹ́ kó tú gbogbo àwọn àfa tó kù bọ́ ọba tú wọn ó ní tájọ sọ fọlọ́run tí n tó sì fẹ́ ó ṣe ńgbà tí wọ́n tú gbogbo àwọn àfa wọ́n bá ní kọ́ bó kun àwọn ní ọgbọ̀n ìṣẹ́jú àwọn bọ̀ wá. حتى يرجع من مصلاهم. nígbà tí wọ́n kú ọlọ́dọ̀ ọba wọ́n bá lọ ìlú má bọ̀. قال لهم افعلوا ما تشاءون. wọ́n bá fẹ́rí korí níbi ìṣọ̀kan wọ́n ní ọ̀fọ̀ ni. حتى وطلبوا من السلطان أن يمنعهم حتى يرجع من مصلاهم. má bọ̀. فقال لهم افعلوا ما تشاءون. má bọ̀. قام العلماء وتوجهوا إلى المصلي لصلاة الاستسقاء. anama àwọn afáàtàwí yìí wọ́n bá yí aṣọ wọn padà sódì wọ́n wọ aṣọ òdì wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yanáfílà má bọ̀. لصلاة الاستسقاء. nígbà wọn yanáfílà náà tán wọ́n bí ọlọ́run tààrà. وصلوا. lẹ́yìn ìgbà tí wọ́n bí ọlọ́run bẹ́yẹn ti bẹ̀ wọ́n sọ lùwà wọ́n wá kí ànábì bẹ́yẹn ti kì. ثم دعا هناك. wọ́n wá ní ọlọ́run bọ́bá gbé wọn náà lọ ń bẹ agbára rẹ ní rọ òjò àwọn béèrè òjò lásìkò ọ̀dá kó o sì rọ òjò náà. دعوا هناك. ثم رجعوا وتوجهوا إلى دار السلطان. àwọn afáàtàwí yìí wọ́n wá bẹ lọ́hùn nígbà wọ́n bẹ lọ́hùn wọ́n gbé ojú sókè wọ́n sunkún sọ́lọ́hùn pé ọlọ́hun tá a fẹ́ yìí mẹ́sà ṣe lẹ́ẹ̀kan náà ojú sẹ́mọ̀ bá change la ilaha illallah. òjò bá sún gírì nígbà òjò náà kú nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ bọ̀bọ̀. توجهوا إلى دار السلطان. àwọn àfáà yìí ti kọjú sílé ọba wọ́n ti wí nǹkan tán wọ́n wá ń lọlé ọba. وهم ينشدون. gbogbo wọn wá ń kọrin irú orin wọn ni wọ́n ń kọ. فقوموا لنا الإسلام لا تهدم له ولا تحزنا يا ربنا اليوم والغد ولا تحزنا يا ربنا اليوم والغد. الله أكبر. قوم لنا الإسلام. àwọn afáyín bá ń gbé ọlọ́run o má ti ìsìlámù lulẹ̀. قوم لنا الإسلام. wọ́n láṣẹ pọ̀tà ní ọlọ́run mẹ́jà ṣubú. قوم لنا الإسلام. láàrin yìí gbogbo àwọn tí wọ́n ń retí pé wọn náà ṣubú ọlọ́run ò ní gbé ọ ṣubú. قوم لنا الإسلام. gbogbo bí wọ́n ti ta ayé rẹ lọ́fà tó rójú tu ẹ̀ yóò wọlé abó ti gbà fáwọn afá yìí lọ́lá àṣọ̀kan tí wọ́n ní ọlọ́run á yọ ọ̀wọ́ náà nù wàhálà yìí. قوم لنا الإسلام. wọ́n ìyàwó bá bá délé ọkọ òní kan àgbákò. قوم لنا الإسلام. ẹ̀yin ọkọ obìnrin tẹ́ fẹ́ fi òní jẹ́ wàhálà. لا تهدمنه. àbá yìí bẹ̀rẹ̀ ń jọ lọ́wọ́ má wo ìsìlámù má jà wó torí pé bàbá wo ìsìlámù ti wo. ولا تخزنا يا ربنا اليوم والغد ولا تخزنا يا ربنا اليوم والغد.
والغد anẹ ni wọ́n ti wí bẹ́ẹ̀ lójó bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ ní la ilaha illallah mọ̀ bọ̀. وكانوا يفعلون حتى ابتغت السماء عليهم مدرارا. ọjọ́ ní kọ̀ débi wípé ọba padà sápò bí ó jòkó sí nígbà tí yìnyín gan ti ń bá ọba ní kí mú báyìí. قال سلطان. ọba ní bá sá lọ ọba sá wọnú yàrá ọba sí wíńdò ọba ara àwọn àfáà tí wọ́n ń bọ̀ tí wọ́n ń kọrin mọ̀ bọ̀. قال سلطان. ọba ní bá yọjú sí wọn báyìí. هذا اليوم لكم. azali yawmu lakum mo gbà fún yín lónìí. هذا اليوم لكم. ọlọ́run lẹ́yìn lẹ lónìí mo gbà fún yín lónìí. هذا اليوم لكم. وبقي غدا. ọba kí agada àmọ́ bàbá di lọ́la yín wò pé mẹ́pa yín torí bí bá ṣèdánwò tọ̀lá bẹ́ẹ̀ bá pàṣẹ ẹ̀ kú ẹ̀ rí kèfèrí ẹgbẹ́ wọn tóbi. ọlọ́run o ń bẹ lára kún wá náà bó ti lè ṣe fọ́tà rẹ tó kò lè gbà tiẹ̀ bó ti lè ṣe wàhálà fún tó kò lè fẹ́ràn rẹ ẹ pé tí ẹ máa pé àlọ́ ọ̀ràn ká ẹ wo tó béèrè ẹ sì wo tọ́lá ń ṣe síbẹ̀síbẹ̀ ẹ̀mí rẹ lè ké gbà àwa ni òun gbà pé ọlọ́run pẹ̀ lẹ́yìn àmọ́ wàá bá kí àgàdá bọ́ bá di lọ́la àti ìmẹ́ni tí ó pa sí ọwọ́ ní káwọn security wọn gbọ́dọ̀ jẹ́ wọ́n bóde kí wọ́n darí wọn sẹ́wọ̀n padà abáyé bẹ́ẹ̀ bọ̀. وفي اليوم الثاني آية سلطان بقرة بيضاء في غرفة مسلمة. ọba tá a wí inú ilé tó tọ́jú kalẹ̀ ọwọ́ ni wọ́n lọ fi màálù kan wọ́n lọ fi sínú ilé ni má bọ̀. في غرفة مسلمة. inú ilé tó tọ́jú kalẹ̀ ni ó ní wọ́n fi màálù pamọ́ síbẹ̀. وأغلق عليها الأبواب. ó ní bẹ́ẹ̀ bá fi màálù ní síbẹ̀ tán wọ́n tilẹ̀kùn bẹ̀ pa. والنوافذ. wọ́n sì ti wíńdò bẹ̀ pa. ثم أدخلوا البركين. màálù tó ní wọ́n fi sínú rẹ̀ kí wọ́n tilẹ̀kùn kò jẹ́ àwọn onídẹ̀yẹ ọmọ kò sì jẹ́ àwọn àfáà náà ọmọ nígbà tí ó di láàárọ̀ ọjọ́ kejì wọ́n bá tún pe gbogbo òlu wípé òun rí i pé àwọn àfáà yìí tíra ìlànà ẹ̀rí kójò kẹ́ díẹ̀ òjò tọ́rọ̀ tó tí yìnyín bọ́ ni wọ́n sọ pé ẹ̀rí kọ́ kẹ́ díẹ̀ àwọn èèyàn ní ọkọjá kọ́ kẹ́ díẹ̀ ọ̀dà ó ní òun fẹ́ fínísì wọn lónìí òní lòun ọ̀pá wọn àmọ́ kò wọ́n tó pa wọn inú lẹ́nì tó ń gbé kalẹ̀ ní kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. أيكم أعلم ما في هذه الغرفة ما هو. kíni bẹ́ẹ̀ nu lẹ́nì. وما لونه. irú àwọ̀ wo ni nǹkan náà ni. فتقدم ويسأل كانت قائلا. ẹ̀rí abọ́rẹ̀ ànátọ́lọ̀ ń dojú tì náà ló tún kọ́kọ́ jáde lọ́ba tún pa kájà aṣọ lọ́ba bọ́ sàárín àwọn èèyàn lọ́ba pé. إن فيها حيوانا. ó ní inna fiya ayawan ọba ní wọ́n ọba ń bẹ́nu lẹ́nì ẹranko kan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ساقرنين ọlọ́ranko tá a wí yìí sáàkọ̀rnẹ́ẹ̀nì ó ní ìwo méjì. طويلين ìwo onísìgùn. وسنبا طويلا. ó sì ní ìrù náà sì gùn. ولون أبيض. kọ́dà àwọ̀ rẹ̀ funfun ni. sẹ́ni pé ń jọ pé ó gbà á. ẹni pé màálù náà ó ní ìwo méjì ó sì ní ìrù. àyíbẹ̀kọ́ inú ọba wa dùn ọwọ́ rẹ́rìn ó ní má dàla kíni lákìsòkun tí máa sùn fúnfún gbogbo nǹkan yìí rí náà wọ́n sọ fún yín má bọ̀. ثم أقبل على العلماء ما تقولون أنتم. ọba kọjú sáwọn afáà pé má takulu antum kí lẹ́yìn fẹ́ wí. فتأخر العلماء بما يقولون. ẹ̀rù bà àwọn afáà àwọn ọmọ tí wọ́n wí wọ́n bá ń sá sẹ́yìn pé ǹjẹ́ dojú ti kọ́ yìí má bọ̀. ولما استيأسوا خلصوا نجيا. wọ́n bá sọ̀rọ̀ ẹnu wọn kọ́ra wọn ẹ̀mí wọn balẹ̀ wọn ọmọ tí wọ́n fẹ́ wí. وسألوا wọ́n bá béèrè. من يعرف على خط الرمل من العلماء أن يضرب خطه. ẹni Allahu Akbar àwọn afáà yìí bá pera wọn wọ́n bá fẹ́rí korí wàsáàlú. وسألوا من يعرف على خط الرمل من العلماء أن يضرب خطه. wọ́n bá béèrè lọ́wọ́ àwọn àfáà yòókù wọn wípé ta ló mọ iye pẹ́nu yín ni mo ló ṣe mí láàánú. àwọn àfáà láàánú. wọ́n tó ní kí gbogbo sí àwọn ẹni Ọlọ́run ọ̀dà. iṣẹ́ àwọn ẹni Ọlọ́run ọ̀dà. ọ̀ ń já wọn. ọ̀ ń já wọn àfáà. bádẹ́wò bá dé. bádẹ́wò bá dé. àánú rẹ̀ ń ṣe mí. àánú rẹ̀ ṣe wọ́n. mo lọ nẹ́sípàtì ń jò ní ilé kó
ẹ wá sọ fún ọmọlẹ́yìn NSFAT wọ́n ní gbogbo àwọn tó ní láàrí tẹ kó sára yìí àwọn àfáà kan ni wọ́n sọ wọ́n dé yẹn ẹ má ṣe wá ṣe fún wọn kí wọ́n mọ̀ mọ̀ ọ́n túmọ̀ báyìí wọ́n bá bàjẹ́ padà yípa akíní tẹ̀ ń ṣe yí ọ̀ka. àwọn àfáà ń bẹ̀ àwọn àfáà kan ní wọ́n béèrè láàrin ara wọn. sàlù mẹ́ni àrífù. sàlù wọ́n béèrè láàrin ara wọn. mẹ́ni àrífù. talólúwẹ̀. alakati. àwọn abúlémínà ni wúlò máa yà á yẹ dìrí bàkà tọ̀wù. talọ́ mọ iye pẹ́nu yín talọ́ mọ bí wọ́n ti wo nǹkan bísí ara ń bẹ̀ tá a nàbí fi béèrè nǹkan àwọn àfáà yìí bá béèrè pé talọ́ mọ iye pẹ́ àfáà yìí ti sùn. à ń yẹ dìrí bàkà tọ̀wù. bàbá àlà. ẹnìkan bá lóun mọ̀ má bọ̀. bàbá àlà wà wájàdà mi sílẹ̀ máa kọ́ lálẹ́ kánà tù. nígbà tútọ̀ ó gbé pẹ̀ jáde ọba tọwọ́ bọ̀ ṣàṣà ó nígbà tí ó rí kinní náà ó ní ẹ̀yà fa níta àwọn onídẹ̀yìn wí iná ní mà bẹ́ẹ̀ ẹranko kan ní bẹ́ẹ̀ tòótọ́ ẹranko náà sì ní wo méjì ó sì ní irú bó o láṣẹ. wàá dùn àyà kálífù lè mú ṣìkì náà. ìjọkọ̀ da ọba mu kọ́ wá jásí pé ní táwọn kèfèrí wí iná làwọn náà wí. súnmọ́ káàsọ ìlà anítàfàkùn ayẹkùlù. wọ́n bá fẹ́rí korí pé bó o ní ká ṣe ìdààmú ló dé yìí àfáàyè máa bọ̀. ìtàfàkùn ayẹkùlù iná bìlìgùrì pátì. wọ́n ní ọ̀dà ẹ̀ máa ń tàwí a sọ fọba yìí pé iná fìlù gírífà nínú lẹ́nì. àyàwó náà. ẹranko ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. aṣọ́ọ̀dún mẹ́yìí ta. ẹranko náà ẹranko dúdú ni sábà ké funfun làwọn tó ń pè àwọn á ní dúdú ni mẹ́yìí ta kọ́dọ̀ ó sì ti kú. fadọ̀ yìí ká sùlítọ̀ ọ̀nà ó sì wá. bọ́ba ti gbọ́ bẹ́ẹ̀ inú ọba àníbádùn lọ́ba rẹ́rìn ọba kásẹ̀ méjèèjì sókè lérí sí àgbẹ̀ kò sí ti ń pè mọ́ pa ẹ̀yìn kìíní lónìí àbáyé mọ̀ bọ̀. wà ó jásàlì ulama òfin inú tí kì í xí bàtà mí nà lè amúri. ẹ̀rí tó bá rìn ní ti dá wàhálà alẹ́ sẹ́mi àwọn àfa pé wàhálà dé sáwọn wàhálà kí á mọ̀ báyìí náà ni ọ̀dà wọ́n wá fẹ́rí korí lẹ́lẹ́kejì. fatọ́lá bọ́ àmì asúlì ìtọ́ ni à ń yẹ mọ́ àlẹ́ ọ̀sàtà. wọ́n bá fẹnu kò gbé ẹja lọ bá ọba ẹ̀dàkùn kúrò Ọlọ́run ìṣọ̀kan ẹ̀yin ìyàwó ẹ̀ lọ ní ṣọ̀kan. ìyàwó ẹ̀ lọ ní ṣọ̀kan. ẹ̀yin ọkọ ẹ̀ lọ ní ṣọ̀kan. ọkọ ìyàwó ẹ̀ lọ ní ṣọ̀kan. wọ́n tó ń gbọ́ mi lónìí náà wọ́n náà lọ jọyìn àwọn kan. wọ́n náà lọ jọyìn àwọn kan. kẹ́ ẹjọ́ máa ṣàṣepọ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń bẹ níbi iṣẹ́ ìjọba tẹ̀ ń bẹ níbi tó ga ẹ máa bára yín ṣọ̀kan. ẹ rí báwọn kèfèrí tí ń tì yín tìkùtì ni. mélòó ni kèfèrí tí ń bẹ láyé. ẹ wà wá mùsùlùmí tà ń bẹ láyé ànígbádùn wọ́n lé wọn kí lọ́hùn wọ́n lé wọn kí níyì wọ́n pè wọ́n ní tẹ́rọ́rìsì ẹ̀yin ọmọ mùsùlùmí tẹ̀ ń bẹ́ bí iṣẹ́ ìjọba tẹ̀ ga ẹ fi ẹnu yín ṣọ̀kan ẹ fi ṣẹ́sí yín ṣọ̀kan ẹ fi wá yín ṣọ̀kan nítorí pẹ́lọ́wọ́ ọba ọ̀kan náà lẹ́jọ́ sìn ìwọ mùsùlùmí tí mùsùlùmí ẹgbẹ́ rẹ sálámà sí ọlọ́fíìsì àwa lẹ́jú àwa ni can I help you ṣé bí wọn náà lọ sálámà sí dáhùn ẹjọ́ wọn máa rí bá ẹjẹ́ àwọn tí wọ́n bá lọlẹ̀ ẹjẹ́ wọn rọ́dọ̀ yín dé ẹjẹ́ àwọn tí wọ́n bá ga ẹ súnmọ́ wọn kí wọ́n ṣẹ̀dọ̀ ẹ̀ lè bí abùkátà wọn tán àmọ́ ntẹ́yìn náà bá ṣe kò ní ṣèpè fún yín àbáyé máa bọ̀. wasalu amina sulitani ayẹmọ alahun sáàtà. wọ́n bá béèrè pé ìwọ bá dákùnkùn wá ṣẹ́jú díẹ̀ fún wa lásìkò díẹ̀ à ń bọ̀ wá. fàkọ́mù yẹsẹ̀ alùlẹ̀lá. àwọn afáàtà wí bá fẹ́rí korí yẹsẹ̀ alùlẹ̀lá wọ́n bá bẹ Ọlọ́run. wàyí sọ lùnà. nígbà tí wọ́n bẹ Ọlọ́run dáàyè kan wọ́n bá sọ fọ́kàn nínú wọn pé ta ló mọ sẹ́nsẹ́ nínú yín. yusa yẹsẹ̀ alùlẹ̀lá. ọ̀kan ni mo mọ̀ ó kó bóde. yẹsẹ̀ alùlẹ̀lá. ta ló mọ mùtìmùtì nínú yín ọ̀kan ni mo mọ̀ ó kó bóde. yẹsẹ̀ alùlẹ̀lá. ọwọ́ ni ta ọ̀dà ṣe àti sa mùtìmùtì àti sa sẹ́nsẹ́ ni ta ló mọ dùnìyà tí ó kó jáde. yẹsẹ̀ alùlẹ̀lá. àwọn fàtàwí wọ́n kó àṣírí jáde wọ́n wá fi àṣírí wọ́n wá fi dé nǹkan wò. wáyé kíra wúlẹ̀ ní kúrọ́ọ̀nà. nígbà tí wọ́n dé gbogbo kọ́lọ́hùn yìí tán wọ́n fi Al-Qur'ani ṣe útúbà rẹ̀. wọ́lá máa àtàmọ̀ àdúlé dọ̀rí bí. anamọ ẹ̀rí ó ṣe mí láàánú fún ọ̀tọ̀ ní òṣò kọ́lọ́hùn. àwọn ilé alásírí yìí ó kọ́lọ́hùn ni wọ́n fi kú gbogbo òkè tí wọ́n gùn láyé. ìsì mi bẹ̀ ó kọ́lọ́hùn bẹ̀ ìtẹ̀yẹ̀ ṣe tẹ̀yẹ̀ fi yí nǹkan padà ń bẹ. wọ́n lọ sọ pé òǹtú ọ̀dà kí ló dá àjọ Al-Qur'ani lọ kéèyàn han Al-Qur'ani kéèyàn mú ẹ sì tún kọ̀ndẹ́mù ẹ̀
kò sí ń tọ́jú ọlọ́run inú ẹni tí ń de oúnjẹ méjì àtẹni tí ń mu ọ̀tún èwo lọ́dà àjùlù méjèèjì inú ẹni tí ń fi tíra àsápò nítorí ìsọ ẹ wo bí Nàìjíríà ti rí lónìí àwọn tí wọ́n ga nínú ilé kálukú tẹ́mi wọ́n rán kẹ́ pé gíga wọn yìí ọ̀fà aláyòókù sókè ìbọn ni wọ́n fi ń lé wọn kì bàbá wa máa ń tà lè ṣe fúnra ẹni bẹ́ẹ̀ tí ọmọ sọ méjì ló kọ́ lọ́hùn tọ́wọ́ ọ̀bọ̀n òfin ní tẹ̀ ọ̀dà bí ọ̀dà ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀ dáhùn ọ̀dà bí ọ̀dà ẹ dákun ẹ̀ wo báyìí ti rí ṣebí sojú wa ní Nàìjíríà yìí náà ni security mẹ́sàn-án lọ jẹun wọ́n sì pa Bọ́lágè àwọn ọmọ Bọ́lágè ń bẹ́ẹ̀ nù dààmú ọ̀dà tọ̀yìn tó jìnnù ni lọ́dọ̀ ti kálukú wa náà àwọn náà láwọn tí wọ́n ga tí wọ́n rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ wò ó ibẹ̀ wọ́n jí ẹlòmíì gbé nǹkan kí nǹkan kúlu yìí káwọn afọ wa pé ọ̀dà máa wá mú ọ̀ntún yìí lóṣooṣù gbogbo àwọn tí wọ́n ń jiyàn gbé ikú ọmọ rẹ̀ ti wọ káwọn kan wá pé kí ló mú ni bí wọ́n bá jí ọ gbé Ọlọ́run ó sì tó lọ́wọ́ sí i abáyé máa bọ̀. Pàtọ́lá bọ̀ wẹ́ẹ́dì wúlẹ̀ ńlá. Nígbà táwọn afáàtà wí tí wọ́n sa ọkọ̀ lọ́wọ́ wọ́lá máa àtàwọn àdúlé dọ́rí bí ìfìlẹ̀ káàtì. nígbà wọ́n parí gbogbo ẹ̀ wọ́n wá láfa tó lóun mọ ìyèpẹ̀lẹ̀ kẹ́ni wá tó kíní ìwò ǹjẹ́ ń ta wífọ́lọ̀ òun ti ṣe. pàkánà ìjà wá bùlẹ̀ àwálù. nígbà tó tọ́ bọ ìyèpẹ̀ náà ṣàṣàṣà wọ́n wá rí i pé. àìsùn kọlu. ẹ̀rí àwọn afá yìí bá fẹnu kò lẹ́ẹ̀kan náà wọ́n wá rí i pé ń táwọn wí fọ́lọ́hún Ọlọ́run ti ṣe wọ́n wá lọ́wájú ọba wọn wá pé. iná fílíkù ìbátí. anama ń bẹ nù yàrá tó gbé kalẹ̀ ni. bàkọ́rà tó ń sàwùdá máa yí tàtọ́. ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń sọ fún ọ pé bákàrà tó ń à ń sọ fún ọ pé àyàwánu ẹranko ni ní ìsìnkèsí ẹranko mọ́ màálù ní bẹ́ẹ̀. bàkọ́rà tó ń sàwùdá máa yí tàtọ́. kódà màálù tàwí màálù dúdú ni ó sì ti kú. súnmọ́ àmàrà sulitanu bíi bàtì ìlígùrìfà. inú ọba wa dùn ó nílò nílé ẹkú àbẹ́kí tó pa yín ọ wá pe àwọn akọ́dà pé ẹ lọ́ọ́ fa ti ń bẹ́nu lé ní jáde. wà á dọ̀rù máa bí àwa ìsàbí á. nígbà tí wọ́n sílẹ̀kùnú lé náà tí wọ́n kankan náà. bàkọ́rà tó ń sàwùdá. wọ́n bá rí pé màálù dúdú tó bá funfun tó bá ti fi síbẹ̀ ó ti di dúdú. sàwùdá ó máa yí tàtọ́. lẹ́yìn kó di dúdú wọ́n tún wá bá a tó ti wó lulẹ̀ tó ti kú. kàmá kọ́ lálẹ́ wúlàmà hù. wọ́n wá rí pé táwọn afa sọ gẹ̀ẹ́ náà ní bẹ́ẹ̀. kọ́dí àkẹ́rẹ́ máa ń bí mọ́tìlì bàkọ́rátì. Ọlọ́run pín àwọn àfa lé nítorí àṣepọ̀ tí wọ́n ní láàrin àwọn pẹ̀lú Ọlọ́run ni. wọ́tàkà yára lẹ́nu amínà ìbáyà àdìlà sáwọ́dà yìí. ó yí àwọn màálù ní padà ó sì tún pa á nítorí àṣepọ̀ tí wọ́n ní. wàmí ní hùnà sọdọ́kà sùlìtọ́nà wàásìlámọ̀ wájú òlì ìlà ìta. ẹni Allahu Akbar ẹni Allahu Akbar ẹ̀rí ọmọ oníwálìmọ̀ òní ẹ̀kú oríire ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire owó ti dé ọlá ti dé pẹ̀lú fàyàbalẹ̀ ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. èyíta iná ń ṣe lónìí. owó ti dé. àwọn mọ́sá jẹ́ inú òṣèré. pẹ̀lú fàyàbalẹ̀. ó ń ṣe fún yín lónìí ọlọ́run jẹ́ ṣe fún ọmọ. ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. ẹ̀kú oríire. ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. ẹ̀kú oríire. owó ti dé ọlá ti dé pẹ̀lú fàyàbalẹ̀ ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. báwọn àfáàní ti ṣe rire jọ́nà àwọn mọ́sàájẹ́ inú ṣe rire. ẹ̀kú oríire. wọ́n pọ́lọ́wọ́ kú òjijì gbogbo ìdààmú tí bẹ́ẹ̀ kalẹ̀ oníjọba yìí. ikú òjijì onítọ́sí ọ̀dà láàyè láàyè gbogbo àwọn tí wọ́n ń ṣe yín lọ́mọ lónìí tí wọ́n dúró ẹ̀yin oníwálìmọ̀ òní tí wọ́n lónìí ó rí báyìí ẹ̀kú oríire. tí wọ́n lónìí ó yẹ yín ọlọ́mọ tú àṣírí yín. ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. ọlọ́run ò ní tú àṣírí yín. owó ti dé ìmọ̀ ti dé pẹ̀lú fọkànbalẹ̀. bàbá wa alájí wà ní ẹ̀yin oníwálìmọ̀ òní ẹ̀kú oríire. nígbà
tá a fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́mọṣẹ́ ajẹ́mi wọ́n gùn sí ọlọ́mọṣẹ́ wọ́n dààmú ọlọ́lá ilá àìlọ́lá bàbá wa ìmáàmù ọba tó fi ń ṣaṣíwájú láàyè yìí ọlọ́run ò ní fi ilẹ̀ láéláé ẹ lápẹ́ ẹja ní àmín ẹja ṣe àmín ẹja ní àmín ẹ̀rí.